àwọn jàǹdùkú agbébọn jí akẹ́kọ̀ọ́ mẹ́wàá gbé níléèwé wọn. títí di bá a ṣe ń sọ yìí ni àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ Kaduna ṣì ń wá akẹ́kọ̀ọ́ bíi mẹ́wàá ti iléèwé girama Government Secondary School tó wà ní agbègbè Kashia táwọn jàǹdùkú ajínigbé kan jí gbé lọ́jọ́ ajé Monday ọjọ́ 3 oṣù kẹrin ọdún yìí, gẹ́gẹ́ bí àjọ akóròyìn ìjọ ilé wa NAN ṣe sọ. nígbà tó ń fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, kọmíṣánná fétò ààbò àti ọ̀rọ̀ abẹ́lé ní ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni Samuel Arunwa sọ pé lóòótọ́ làwọn jàǹdùkú ajínigbé jí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé ọ̀hún gbé, ṣùgbọ́n àwọn kò tí ì lè sọ ibi tí wọ́n ti jí àwọn ọmọ náà gbé. bákan náà ló ní àwọn ajínigbé yìí kò tí ì kàn sí ìjọba láti sọ ohun tí wọ́n fẹ́ gbà láti tú àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ọ̀hún sílẹ̀. ó fi kún un pé àwọn tí ń fimú fínlẹ̀ láti mọ àsìkò àti ibi tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ náà gbé, bóyá lọ́nà iléèwé ni o tàbí nínú ọgbà iléèwé ọ̀hún. ju gbogbo rẹ̀ lọ, kọmíṣánná yìí ní ìjọba yóò sa gbogbo agbára rẹ̀ láti tètè rí àwọn ọmọ ọ̀hún gbà padà lọ́wọ́ àwọn jàǹdùkú náà. bákan náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀hún Malam Nasiru El-Rufai kéde òfin kónílégbélé oníwákàtí 24 lágbègbè Sabongari Nasarawa Tirikaniya níjọba ìbílẹ̀ Chikun nítorí wàhálà tó ń fojoojúmọ́ bẹ́ sílẹ̀ lágbègbè náà. lọ́jọ́ ajé Monday ọjọ́ 3 oṣù kẹrin ọdún yìí ní ìkéde náà wáyé níbi tí kọmíṣánná fún ètò ààbò abẹ́lé àti ọ̀rọ̀ abẹ́lé ọ̀gbẹ́ni Samuel Arunwa yìí ti sọ pé àwọn gbé ìgbésẹ̀ náà láti mú kí àlàáfíà jọba àti láti dènà wàhálà tí àwọn kan dá sílẹ̀ lágbègbè náà, èyí tó ti ṣe ikú pa èèyàn 2. ó wáá rọ àwọn èèyàn agbègbè yìí láti rí i pé àwọn tẹ̀lé òfin kónílégbélé náà. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.